ojúmọ́ o ẹ̀sìnkú dédé àsìkò yìí ìròyìn ìṣẹ́jú àyálà mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Agnes Abiodun. Ọ̀dọ́mọkùnrin ọmọ Òsúnmi Samuel tí ìnagijẹ rẹ̀ jẹ́ Toby Woods ẹni ọdún mẹ́rìnlélógún tó ń ṣe ohun ọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó ni ó ń ṣàlàyé ìrírí rẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tó jí gbé lọ ní ọjọ́rú tó kọjá lọ. Ìròyìn jẹ́ kó yé wa pé ọmọkùnrin yìí ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin. Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams sọ̀rọ̀ nínú lẹ́tà tí ó fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí lọ́jọ́ Ìṣẹ́gun. Ó ní ẹ̀yin gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn ẹ gbà mí láyè láti ṣàwárí àwọn tó ṣekú pa àwọn ọba mẹ́ta ti ilẹ̀ Yorùbá nítorí pé ọ̀tá Oòduà ni wọ́n. Ó sọ síwájú sí i pé bí ó tilẹ̀ jẹ́ pé òun ní agbára láti kojú àwọn wọ̀nyí síbẹ̀síbẹ̀ òun nílò àṣẹ àwọn gómìnà. Àwọn ìyàwó gómìnà ti orílẹ̀-èdè Nàìjíríà ti pe àwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti ṣe ìkéde pàjáwìrì lórí lílò àti gbígbé oògùn olóró lọ́nà tí kò bófin mu ní orílẹ̀-èdè yìí. Ìròyìn yìí jẹ́ kó yé wa pé ìpè yìí wáyé látàrí bí afurasí àṣàmúlò oògùn olóró kan ṣe ṣàfihàn ahọ́n aláwọ̀ búlúù rẹ̀, èyí tí ó sábà máa ń jẹ́ àbájáde lílò rohypnol tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ oògùn aláwọ̀ búlúù. Ó tẹ̀síwájú sí i pé ìpè yìí jẹ́ ọ̀kan lára àwọn ìpinnu nínú àtẹ̀jáde kan tí alága ìpàdé náà àti ìyàwó gómìnà ìpínlẹ̀ Kwara Olúfọlákẹ́ Abdulrasaq fọwọ́ sí. A kò tí ì lè sọ iye ilé ìtajà tòun tẹrù inú rẹ̀ tó jóná nínú iná tó ṣẹ́yọ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun látàrí bí táǹkì tó gbé afẹ́fẹ́ ìdáná ṣe gbaná lójú ọ̀nà Àgbàdo ní agbègbè Tóyìn ní ìjọba ìbílẹ̀ Ìfàkọ̀-Ìjàyè ní ìpínlẹ̀ Èkó. Olùdarí iléeṣẹ́ panápaná àti gbígbanilà ní ìpínlẹ̀ Èkó Margaret Adéṣeyẹ ló ṣàlàyé èyí fún ikọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìpilẹ̀ṣẹ̀ Púlákù, ètò àtúntò ńlá láti yanjú àwọn ohun tí ó ń fa ìjà tí ò lópin láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní gbogbo ibi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Púlákù tí wọ́n tún ń pè ní òfin ìwà Fúlàní jẹ́ ètò ìwúlò àṣà àti ìwà rere ní pàtó fún àwọn Fúlàní. Àwọn iṣẹ́ okòwò, ilé ìgbé, àwọn ilé ìtajà ní Àsàbà àti agbègbè rẹ̀ ni ó di títì pa lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Bẹ́ẹ̀ náà ni ìgbésẹ̀ wíwọlé àti jíjáde ṣe ní ìdènà látàrí ìkéde ìpapòdà ọba àṣàgbà ti Àsàbà Obi Chike Edozie lẹ́ni ọdún 100. Akọ̀wé tẹ́lẹ̀ rí ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gá Mustapha ti sọ pé ìwé àṣẹ ayédèrú ni àwọn èèyàn kan lò láti gba owó tó lé ní bílíọ̀nù 9 náírà jáde láti báńkì àpapọ̀ Nàìjíríà CBN láti sanwó fáwọn òǹwòye ètò ìdìbò ilẹ̀ òkèèrè lóṣù kejì ọdún 2023. Ọ̀gbẹ́ni Mustapha fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níbi ìgbẹ́jọ́ gómìnà báńkì àpapọ̀ tẹ́lẹ̀ rí Godwin Emefiele ní ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti náwó gan àwọn afurasí 43 fún ìwà ọ̀daràn lọ́kan-ò-jọ̀kan káàkiri ìjọba ìbílẹ̀ 18 ní ìpínlẹ̀ náà. Èyí ló wáyé lẹ́yìn ọjọ́ 4 tí àwọn kan ti jí àwọn ènìyàn kan gbé nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tí wọ́n sì pa awakọ̀ náà ní òpópónà Àkúnú Ayéré tó wà ní ààlà ìpínlẹ̀ Ondo àti Kogi. Olùwádìí pàtàkì tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu yàn ti sọ pé kí Interpol National Center Bureau gbé òṣìṣẹ́ báńkì àpapọ̀ àti àwọn méjì mìíràn kí wọ́n sì ṣe òfin tuntun wọn.
ní ọjọ́ ìṣẹ́gun iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn bí ọwọ́ ṣìkún wọn ṣe bá ọmọ ogun ojú òfurufú ti orílẹ̀-èdè nàìjíríà kan tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí pé ó ṣètò aṣọ iṣẹ́ àwọn ọmọ ogun àti ohun èlò mìíràn tí ó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ààbò fún àwọn ọ̀daràn tí wọ́n dààmú ìpínlẹ̀ Zamfara. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ní kí ilé ìgbìmọ̀ aṣòfin fi ìdí yíyan èèyàn márùn-ún múlẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ olùdarí báńkì àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn fáìlì fún àwọn ẹjọ́ àtijọ́ ní iná ti jórun ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun nígbà tí iná jó ilé ẹjọ́ gíga tuntun ti ìpínlẹ̀ Kwara tó wà ní agbègbè ìjọba Ìlọrin tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara. Àwọn oògùn ìfètòsọ́mọ bíbí ti di ohun tí ó ṣe pàtàkì láàárín àwọn obìnrin, pàápàá jùlọ láàárín àwọn obìnrin tí wọ́n fẹ́ fi àyè sáàárín àwọn ọmọ àti tí wọ́n fẹ́ ní ètò fún ayé wọn. Oríṣiríṣi àwọn oògùn ìdènà ìbímọ ló wà tí ó bẹ̀rẹ̀ láti inú àwọn tí wọ́n fi sí ojú, àwọn tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí abẹ́rẹ́ àti ọ̀rá ìdáàbòbò, sí àwọn tí wọ́n ń fi sí ara àwọn obìnrin àti àwọn mìíràn. Àwọn ọkùnrin tí wọ́n fura sí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ ìgbìmọ̀ àjọ tó ń rí sí ìwà ọ̀daràn, ọrọ̀ ajé àti ìṣúná ní ìròyìn fi yé wa pé wọ́n ti ṣiṣẹ́ ọ̀gànjọ́ òru ní Federal University of Technology Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé wọ́n kógun wọ àwọn ilé ìgbafẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní nǹkan bíi aago 2 àárọ̀. Èyí sì ti ṣokùnfà kí àwọn akẹ́kọ̀ọ́ kan lọ sí orí ẹ̀rọ ayélujára láti pín àwọn fídíò bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ọ̀gbẹ́ni Fatai Adams ti di olóògbé. Bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì fi àlàyé ikú rẹ̀ hàn, ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ó kú ní òru mọ́júmọ́ ọjọ́rú. Akọ̀wé ìpolongo ẹgbẹ́ ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Kennedy Péréte ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ní ọjọ́ ìṣẹ́gun èèyàn 4 ló pàdánù ẹ̀mí wọn látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ láàrin tírélà Dangote méjì ní ìpínlẹ̀ Plateau. Oníjù báyìí lọ fúnrò ìtìṣẹ́jú àyà tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Abiodun. Ẹ kú iṣẹ́ òní o.